ìgò ojú mi èdè ti fásán o bí ń ṣèbánikẹ́dùn fáwọn ọlọ́pàá tán ṣòfò ẹ̀mí nù kọlù tó gbóná janjan táwọn agbébọn rìn fi kan sẹ́nẹ́tọ̀ Patrick Ifeayuba láti ìpínlẹ̀ Anambra. ẹ̀yin sẹ́nẹ́tọ̀ tó kù ṣé ẹ rí i pé kú tí ń pojú gbẹ́ ẹni òwe ńlá ní pa á fún ni. kí lẹ̀ ń ṣe ní áùsì gan-an tó yẹ kó kọjá ètò ààbò àtọ̀rọ̀ aráàlú àfágímẹ́ǹtì bí olòṣì àfàwọn àríyànjiyàn bú àfẹjọ́ àtìjókòó ranù tí ò nítumọ̀ kankan sáráàlú. ẹ sì lẹ́ ń sojú wa àbẹ́ ń sojú ara yín gbogbo nǹkan ní allowance lọ́dọ̀ yín á bá wa jà allowance àǹjà lọ́wọ́ allowance obínú sí mi allowance màá bí tèmi allowance àníkíra ọmọláìlẹ̀ allowance. bí kọlù tó ṣe wáyé nìsín yóò tún gba allowance lé lórí. ládùúgbò ibi tí mò ń gbé lẹ́kọ̀ọ́ local government mi àti constituency tí mo wà láti ilé mi sí police station ọ̀kadà 300 naira ni mọ́tò tí ó ní bírèkì ọlọ́run lọ́lẹ̀mí èrò. láwọn àdúgbò lajú lókè òkun ó ní iye ibi tọ́lọ́pàá gbọ́dọ̀ wà sí léèyàn. ṣé bí sẹ́nétọ̀ tiẹ̀ lóhun tán fi pọlọ́pàá rẹpẹtẹ lẹ́yìn rẹ̀. àwọn alówó lódù bí ìyèrè ìlú wa ń bí tẹ́lòmí ọ̀jẹ́ kánsílọ̀ wọ́ọ̀dù rí torí ìpolówó ọlọ́pàá ti ń tẹ̀lé ọkọjá àti police station míì. àwọn station tẹ́ ń wó ń lu wa ẹ̀kọ́ lọ́wọ́ ṣàánú ni o ọlọ́run má jìyàn rí kọlù tó lágbára wà látàlá wọ́n pa ọlọ́pàá wọn ó tún pa gbogbo pépà àti dọ́kúmẹ́ǹtì ibẹ̀ torí kò sí ọlọ́pàá kò sí nǹkan kankan lọ́wọ́ wọn ẹ má jà pa ọ́ tán ara wa jẹ́.